Aláròyé máa wí o. ṣẹ́yìn náà ti gbọ́ àṣírí ikú tó pa Destiny Boy ọ̀dọ́mọdé olórin. ṣé ẹ rántí ọ̀dọ́mọdé olórin hip hop tí ikú rẹ̀ ṣe ọ̀pọ̀ èèyàn ní kàyéfì lóṣù kínní ọdún yìí, Afeez Adésínà, tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Destiny Boy. ọ̀pọ̀ èèyàn ni wọ́n ṣe òmúlòmú nígbà tí ìràwọ̀ olórin ẹni ọdún 22 péré náà ṣàdédé wọ̀ọ̀kùn lágbo orin tàkasúfè ní ọjọ́ 17 oṣù kínní ọdún 2026 yìí. kò sì lè má rí bẹ́ẹ̀, ṣe Yorùbá bọ̀ wọ́n ní ó ṣe ọ́ rí ni ògbódìyẹ fi ń rí àwòdì sá. níṣe ni ikú Destiny Boy ọ̀hún mú káwọn èèyàn tún rántí bí òǹkọrin ẹlẹgbẹ́ rẹ̀ kan Ọládìméjì Ìléríolúwa Alọ́ba, tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Mohbad, náà ṣe fò ṣánlẹ̀ láìròtì tó dágbére fáyé lọ́dún méjì sẹ́yìn. àti pé ohun tó jọra nínú ikú àwọn méjèèjì yìí ni bí wọ́n ṣe jẹ́ ọ̀dọ́mọdé olórin tí òkìkí rẹ̀ ṣẹ̀ṣẹ̀ ń gòkè, táwọn ọ̀dọ́ ń gba tiwọn, tí kò sì sẹ́ni tó lè sọ pàtó ohun tó wà nídìí ikú wọn gan nígbà tó ṣẹlẹ̀. ẹ ó rántí pé nígbà tí Destiny Boy kú, níṣe ni orí ẹ̀rọ ayélujára ń hó ṣọ̀ṣọ̀ fún oríṣiríṣi gbọ́ yìí sọ yìí, àhesọ ọ̀rọ̀ tó jọra àti èyí tí kò jọra wọn. èyí ló sì mú káwọn èèyàn béèrè pé àfi kíjọba ṣe àyẹ̀wò sí òkú eléyìí láti fìdí ohun tó pa gan múlẹ̀. wọ́n láwọn ò fẹ́ kí ikú olólùfẹ́ wọn yìí tún dàbí ti Mohbad tí ìwádìí rẹ̀ kò tí ì ní kókó kan pàtó di bá a ṣe ń sọ yìí. nínú ọ̀kan lára àwọn fídíò tó gorí afẹ́fẹ́ nígbà tí Destiny Boy, ọmọ bíbí ìlú Ayétòrò nípínlẹ̀ Ògùn, di olóògbé, ó ṣàfihàn ọ̀dọ́mọdé náà tó dùbúlẹ̀ sẹ́yìn ọkọ̀ ayọ́kẹ́lẹ́ kan tí wọ́n sì fi òwú dí i lẹ́nu àti níhò etí méjèèjì. àsìkò náà ni ìyá tó bí Destiny Boy fúnra rẹ̀, abilékọ Saidat Adésínà, sọ pé àìsàn kan wà tó ti ń bá ọmọdékùnrin náà fínra tipẹ́. ó ní láti kékeré ni kinní náà ti máa ń ṣe é. ó láwọn kan sọ pé àrùn wárápá ni, àwọn míì sì sọ fáwọn pé kì í ṣe wárápá, wọ́n ní òkú òru ni. ìyá Destiny Boy tún sọ pé bí ọmọ òun ṣe jẹ́ ọmọ ológo àti olókìkí ni kò jẹ́ káwọn sọ fún un nípa àìsàn ọ̀hún, táwọn sin ọ̀rọ̀ náà ní mẹ́nu mọ́ láti má ṣe kó ìrẹ̀wẹ̀sì ọkàn bá a. àmọ́ ní báyìí, èsì àyẹ̀wò ìjìnlẹ̀ tí wọ́n ṣe láti mọ pàtó ikú tó pa iná ìṣọ́ Destiny Boy lẹ́ni ọdún 22 ti jáde. gẹ́gẹ́ bí ìwé ìròyìn Daily Trust ṣe sọ, wọ́n ní nǹkan bí ọ̀sẹ̀ kan lèsì náà ti dé. ohun tó sì wà nínú rẹ̀ ni pé àṣìlò egbòogi olóró farahàn nínú ẹ̀jẹ̀ Destiny Boy lásìkò tó kú. wọ́n rí àpọ̀jù egbòogi tramadol àti methamphetamine. gbogbo àwọn oògùn wọ̀nyí ló mú kí ara ṣiṣẹ́ sódì. àwọn egbòogi tíjọba sì ti fòfin dè ní wọ́n. ọ̀gọ̀rọ̀ àwọn olólùfẹ́ olóògbé náà ni wọ́n bẹnu àtẹ́ lu báwọn ìràwọ̀ òṣèré ṣe fẹ́ràn láti máa lo egbòogi olóró nílòkulò lọ́nà tó lè ṣèpalára fún wọn. àwọn míì sì bẹ̀rẹ̀ sí í béèrè fún èsì àyẹ̀wò lórí ikú tó pa Mohbad. wọ́n ní bí èsì ti Destiny Boy bá ti jáde, wọ́n gbọ́dọ̀ jẹ́ káyé mọ ti Mohbad náà. Faith Adébọlá ló ṣàkójọ ìròyìn yìí tó sì kà á sétí ìgbọ́ yín fún Aláròyé.